ìyálé ìyá rẹ tẹ́wọ́ gbà ọ́ wọ́n tọ́jú ẹ èèlò ló ti fi sọwọ́ sí ìyálé ìyá rẹ látọdún tó ti wà l'Amẹ́ríkà. ìyálé mọ́mí ẹ èèyàn rẹ àwọn wọ́n ń tàmọ̀lá láàárọ̀ ńgbà táwọn àti ìyá rẹ according to n ta gbọ́ allegedly wọ́n náà ń ṣàgùn síra wọn fẹ́ fògùn para wọn dànù. mo sì mọ̀ pé ó possible wọ́n lọ tọ́jú ìyá rẹ gan ọkàn wà l'Amẹ́ríkà náà ni bó ló ṣe ń tọ́jú mọ́mí ẹ sí. mo gbọ́ pàbúrò ẹ̀ kan sọ̀kadà ní Ọ̀yọ́ wàá dẹ̀ máa boast lámẹ́ pé èmi mọ̀ra léyìí o bó ṣe tóbi tó yìí igbádogójì mi mọ èrò wájà. because èmi náà wo Salaudeen yẹ̀kínì ni wọ́n jẹ́ àìṣe dáadáa ara ayé ní mú ní rántí èrò ọ̀run. má gbé sàrà rẹ kọjá mọ́sálásí má gbé ìpèsè rẹ kọjá ṣọ́ọ̀ṣì má gbẹ́bọ̀ rẹ kọjá oríta torí èmi gan mọ̀ wípé láàlú ni mí ògiri òkò abániwọ̀nà bá rí dá ọ̀bẹ́lẹ́kún sunkún kẹ́rù ọ̀bẹ́lẹ́kún ni ẹlẹ́kún sunkún láàróyè ń sẹ̀jẹ̀ ògbé mi sunmi kẹ́rù ògbé mi irú èmi ń sunmi láàróyè ń sùn fún. bàbá tá à ń sọ pé kátù yìí ìyá rẹ gbé ọ lọ fẹ́ ni ó wà l'Amẹ́ríkà ìyá rẹ gbé ọ lọ fẹ́ ni bọ́ọ̀ bá tiẹ̀ lè bẹ̀mí fún rẹ ọ̀ràn yàn láti bẹ̀mí kò ságbára kankan tó fẹ́ sà lórí tèmi àkàndọ̀rọ̀ àwí kóńkó. bẹ́ẹ̀ Almoruf ṣe gbọ́tàn bí ìyá ẹ̀ ṣe kọ́kọ́ àṣẹ ọ̀dọ̀ àlè ìyá ẹ̀ ló gbé dàgbà àwọn kòkó ti tú àṣírí tó pọ̀ nípa Aare Almoruf nígbà tí Aare Almoruf ń lérí lẹ́ka wípé òun pa wíkókó ni wípé kò náà ju $100 sí $200 lọ fóun ò fi pa wíkókó àwíkókó ti wá jáde gbayagbaya ó ní ìgbàlápá ẹnìkan kì í pàwọ́ àwíkókó ti wá ní pé àṣírí pọ̀ lọ́wọ́ òun nípa Aare Almoruf tó ń fẹ́ tù ó wá ní ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ bàbá Bíntù òun náà ni ó gba Aare Almoruf tọ́ òun náà ló sì rán lọ sílùú òyìnbó nínú ọ̀rọ̀ rẹ̀ òun ló ti tú àṣírí ìyẹn Aare Almoruf wípé ó ṣẹ̀wọ̀n rí oní tí Aare Almoruf bá sọ pé irọ́ lọ̀rọ̀ ó lóun sọ police station èyí tí wọ́n ti Aare Almoruf mọ́ ó ní Aare Almoruf parọ́ fún wọn ní embassy wípé òun ò ṣẹ̀wọ̀n rí ó ní bẹ́ẹ̀ sì ni ó ti ṣẹ̀wọ̀n rí ó ní àwọn jọ kẹsẹ̀ mọ́ sòkòtò ìjà kan náà wípé òun rí pé wọ́n dá Aare Almoruf padà sórílẹ̀-èdè Nàìjíríà àṣé Aare Almoruf àṣé ọ̀tọ̀ ni bàbá tóbi àsorúkọ bàbá oníbàbá òun náà ni Aare Almoruf ṣe travel lọ sílùú òyìnbó níbi tó ti jẹ official lottery Aare Almoruf tó wá sọ wípé òun ní àwọn agbanipa lórílẹ̀‐èdè Nàìjíríà nínú èyí tí òun ṣetán láti ránṣẹ́ Awíkókó láti dẹ́mi ẹ̀ légbodò Awíkókó ti wá jáde gbayagbaya pé àfi kó dákẹ́ lórí ọ̀rọ̀ ọ̀hún pé tó bá kọ̀ tí ò dákẹ́ ó ní ẹ̀rí ńlá ń bẹ lọ́wọ́ òun ó ní ìyá ẹ̀ àti ìyálé ìyá ẹ̀ wípé oògùn làwọn méjèèjì fi ń bára wọn tàkúrọ̀sọ ọjà débi wípé nípa bẹ́ẹ̀ òun náà ni ìyá Aare Almoruf ti kókò ńlẹ̀ tó fi lọ fẹ́ ẹlòmíì Awíkókó tú àṣírí Aare Almoruf tó pọ̀ òmíjẹ́ sì ń gbọ́ lójú mi bí mo ṣe ń gbọ́ kínní ọ̀hún ẹ wo ọ̀rọ̀ pọ̀ t'Awíkókó sọ ọ̀rọ̀ lọ́rọ̀ kì í fi bẹ́ẹ̀ dùn lẹ́nu tèmi ẹ gbọ́ wìrìwìrì nípa bí Aare Almoruf ṣe jẹ fisa lottery àti bí ó ṣe báyọ̀báyọ̀ fáwọn òyìnbó lọ sílùú òyìnbó gbogbo ẹ̀ pátápátá Awíkókó tú nínú ọ̀rọ̀ rẹ̀ nínú èyí tí wọ́n fi hàn wá nínú fọ́nà èyí tẹ́ ẹ fẹ́ gbọ́ yìí nítorí pé bí Aare Almoruf ṣe ń sọ̀pọ̀ ọ̀hún bẹ́ẹ̀ l'Awíkókó ń dá kínní ọ̀hún padà ọ̀rọ̀ tó lágbára gbáà ni o ibi tí Awíkókó ti sọ wípé kó fò kó nìṣó pé òun ò ní dákẹ́ lórí kínní ọ̀hún bá Aare Almoruf bá tiẹ̀ wá lé wá kó wá bẹ òun àfikún náà yàn wá kó sọ kínní ọ̀hún bí èkúrò ṣùgbọ́n láì jẹ́ bẹ́ẹ̀ ó lóun ò ní dákẹ́ o ẹ wo ọ̀rọ̀ pọ̀ tí wọ́n fi hàn wá nínú àwọn fọ́nrán ọ̀hún nínú ètò fẹ́ kẹ́ farabalẹ̀ wò dáadáa ni tọ̀ bó wá jẹ́ gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá àbáyé ti di olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ yín ni ẹ bá wa tẹ̀ sójú ẹ̀ ẹ já bá yín dọ̀rẹ́ kẹ́yìn náà ó bá wa dọ̀rẹ́ ẹ wá má gbàgbé láti tẹ aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ wo Awíkókó sọ̀rọ̀ tó pọ̀ ẹ já ṣe àrìn káàkiri orí social media gbogbo táwọn èèyàn gbọ́n tuntun ṣẹlẹ̀ lórí Aare Almoruf àti Awíkókó ọ̀rọ̀ tó lágbára pọ̀ ni Awíkókó sì ń fọwọ́ tọ̀lẹ̀ fọlọ́run bá ṣẹlẹ̀ wípé ẹni tó máa parí ìkíní yìí kò ń sẹ́ni tó mọ̀ nípa ẹ̀ bẹ́ẹ̀ ni kì í ṣẹni tó bẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ pọ̀ ń bẹ ẹ já pín káàkiri orí social media táwọn èèyàn tún mọ bíi tọrọ ọ̀hún dé dúró ọ̀rọ̀ lọ́rọ̀ kiri bẹ́ẹ̀ dùn lẹ́nu tèmi ẹ já máa péjọ ń bọ̀. so ìwọ rèé o ti ń ta sí mi láti ọdún mọ́dún ǹdọ́ ayé kí n fọ lé sí bẹ́ẹ̀ máa fún ọ ǹdọ́ ayé kí n fọ lé sí bẹ́ẹ̀ mi ní fún ẹ ńgbà tí wọ́n wá ń sọ pé o ti pé 58 tó ọlọ́dún mẹ́jọ lọ gbà lọ́ọ̀ mi how old ni ẹ̀gbọ́n ẹ máa ṣe báyìí fún kò sí nǹkan nádà tó fẹ́ ṣe fẹ́mi o àkàndọ̀rọ̀ Awíkókó tẹ́ ẹ bá ti play dirty game kálukú ló lẹ́nu láti sọ̀rọ̀ yín tí mo sọ lọ igbádogóje mọ́tò pa bàbá ẹ nìkan tí ì bá ṣe bàbá ẹ wàá deny pé kì í ṣe bàbá ẹ so anything ò gbọ́dọ̀ ṣe mí gbogbo mo ní kò ná mi $100 lọ igbádogóje rò wájà yẹn kó wà very very careful ó ní gang ó ní boys ní Nàìjíríà so that means wọ́n lè sọ pé wọ́n fẹ́ ṣe nǹkan fólódì mi so ẹ bá ń sọ fún bẹ́ẹ̀ gbogbo bó ṣe ń threaten mi yẹn mò ń save ẹ̀ because oríṣiríṣi àwọn èèyàn pè mí Mr. Awíkókó take it easy pẹ̀lú máa yín wà desperate gan o he can do and undo mo wá fẹ́ sọ àwọn nǹkan kan fún categorically wípé the earlier the better tí ọ̀rẹ́ mi Amẹ́ríkà tó bá tètè mọ̀ wípé ibi tágbára ẹnìkan pín sí tẹlòmíì ti bẹ̀rẹ̀ ọ̀rẹ́ mi ó wà l'Amẹ́ríkà expectation mi ni pé yóò jáde láti face mi kó deny nǹkan tí mo sọ lóòótọ́ ló deny ẹ̀ lábẹ́ aṣọ wípé èmi o àwọn tèmi ń sọ yẹn o family ọ̀tọ̀ ni
so the earlier the better tó bá accept ń pé ó wà 40 máa fọkàn sí pé saint ni ọ́ mọ́dẹ̀mọ́ ni lọ́kàn kó lágbára ju others lọ ó wà lamẹ́ríkà látọdún tó ti wà lamẹ́ríkà èèyàn mélòó nu family ẹ̀ lọ help bàbá tá à ń sọ pé kátù yìí ìyá rẹ̀ gbé ọ lọ fẹ́ ni ó wà lamẹ́ríkà ìyá rẹ̀ gbé ọ lọ fẹ́ ni bàbá yẹn dẹ̀ gbà ó tọwọ́ tẹsẹ̀ wọ́n tọ́jú ẹ gẹ́gẹ́ bí ọmọ wọn ìyálé ìyá rẹ̀ tẹ́wọ́ gbà ọ́ wọ́n tọ́jú ẹ èèlò ló ti fi sọwọ́ sí ìyálé ìyá rẹ̀ látọdún tó ti wà lamẹ́ríkà mo gbọ́ pàbúrò ẹ̀ kan sọ̀kadà ní Ọ̀yọ́ wàá dẹ̀ máa boast lámẹ́ pé èmi mọ ra léyìí o bó ṣe tóbi tó yìí ìgbàdógójì mi mọ èrò wájà mo lè dòkè mo lè dilẹ̀ mo lè ṣe lè mo lè ṣe tán mo lè ra ẹ́pá jẹ́ mo lè sara gbá mo lè sawo. ok floodgate ni God bless you sir mi ì ṣe grammarian Yorùbá marian lèmi èdè ilẹ̀ káàró òjìrè ó ti tẹ́ mi lọ́rùn kí n má gbé ìbò rárá. So what are we talking about? It is not of my interest to say all this. You caused it all. Ìwọ ló fa gbogbo ẹ̀ jẹ́jẹ́ mi mo jókòó mi. Gbogbo tí mo sọ lónìí ó ti wà lọ́wọ́ mi as far back as February 2025 or March. Ṣùgbọ́n mi ò ever rò lọ́kàn rí wípé kí tẹnìkan tọwọ́ mi bàjẹ́. Ẹ bá wá ní lọ́kàn láti bà tèmi jẹ́ bí n bá lè rún tiẹ̀ mọ́gi tí mo lè kàn mọ́rin màá kàn o. N tí mo expect ẹ pé kó jáde ni wípé àrájá ó lé o n sì ṣe wọn rí. Ó wá ń ṣe bí ẹni pọ̀ ọmọ bàbá kátù Salaudeen babó ń baba tó jẹ́ kata sí ọmọ ọ̀sán ẹ jẹ́ ká okókóńkó bá babó ń baba. Because èmi náà wo Salaudeen yẹ̀kínì ni wọ́n jẹ́ àìṣe dáadáa ara ayé ní mú ní rántí èrò ọ̀run. Bí bàbá rẹ bá tọ́jú rẹ dáadáa kò síbi tí ò ti ń ṣẹlẹ̀ ìyá tèmi náà lọ fẹ́ yàwó ọ lọ fọ́kọ mi torí párúgbó wọn fi fẹ́ bàbá mi mọ bí mọ mi ṣe rò ó mọ fi lọ fẹ́ bàbá tó dàgbà tó bẹ́ẹ̀ bọ́ torí pa kádàrá pé mo fẹ́ jáde láti inú ìdílé yẹn bí n bá jáde láti inú ìdílé yẹn mo lè má jẹ́ tí mo jẹ́ ọpọlọ mi lè má ṣí because gbogbo wa jogún eléyìn lọ́dọ̀ bàbá wa so kádàrá ni Ọlọ́run ilé tó lọ́lọ́run bí mo ṣe kéré tó mo ti pè yá mi jókòó rí kílẹ̀ rò débẹ̀ ẹni tó ti níyàwó yé báyìí ẹ sì wá dì mẹ́fìt láti lọ fẹ́ mọ́ mi ní kádàrá ni mo dẹ̀ gbà bẹ́ẹ̀ ṣé ń padà sínú kó tó mi bí ni ṣùgbọ́n lónìí ńkọ́ ta ni kí n kíkú oríire ìyá mi ni àbí mi gan gbà tán lóyún mi gbà náà tán bá sẹ́yìn mi dànù ńkọ́ kò ní sẹ́ńtẹ́ mọ̀ pè láwí kónkó ọ̀pọ̀lọpọ̀ èèyàn míì ni ó tún wà nílẹ̀ tẹ́ mọ̀ pè lónìí ẹni tí ọ̀bá sí kò sẹ́ńtọ́ mọ́ so jẹ́jẹ́ mi ni mo dẹ̀ ń lọ mi dédé búyàn bẹ́ẹ̀ yóò bá ti yà lọ́dọ̀ mi má gbé sàrà rẹ kọjá mọ́sálásí má gbé ìpèsè rẹ kọjá ṣọ́ọ̀ṣì má gbẹ́bọ̀ rẹ kọjá oríta torí èmi gan mọ̀ wípé láàlú ni mi ògiri òkò abániwọ̀ràn bá rí dá òbẹ́lẹ́kún sunkún kẹ́rù òbẹ́lẹ́kún ni ẹlẹ́kún sunkún láàróyè ń sẹ̀jẹ̀ òbẹ́ mi sunmi kẹ́rù òbẹ́ mi eru èmi ń sunmi láàróyè ń sùn fún gbogbo òsàní dobi lẹ́rọ̀ bọ́ba kan tọ́ya ariwo gbalẹ̀ gboko gbogbo èèyàn ní dákẹ́ bọ̀rọ̀ àkàndọ̀rọ̀ ayékòǹkò mi ò kí ń dákẹ́ bọ̀rọ̀ torí tí n bá ti sọ ẹyọ kan ńlá sí rìrì ọmọ tú sí náà ni ó sì mọ́ gbé mi wá sí lóòótọ́ kò síbi tíṣe ò sí ìyá èèyàn lé lọ́gọ́ ńbì kan kíṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ kó tìyá wa kú òun bẹ̀ lọ síbòmíì ń bàbá mi kú tí mo jọ ọmọ ọdún 6 ṣé mi nìkan ni ìyá mi wà bí láyé ni she has to proceed gbogbo ẹ tó wá síbi bẹ́ẹ̀ di mímọ sórí mi àwa yìí parọ́ ń tiwa so tó bá fẹ́ fi bú wa àwa gan ti fi kọ́kọ́ búra wa so kí n má fàsìkò ṣòfò kí n má gbà àkókò yín wọ́n wá ní ọwọ́ Amẹ́ríkà wá ó ń forí nǹkan rí mọ́nú fẹsẹ̀ jẹ́lẹ̀ káàkiri wípé òun máa dìpẹ̀ lára òun yóò dẹ̀ máa sọ pé òun ó dìpẹ̀ léèyàn máa mú máa nà ẹran bí òrẹ̀kọ́ ẹ mú ẹ kì í ẹran bí òrẹ̀kọ́ máa mú máa nà ọmọ téèyàn bínú lèèyàn máa ń sọ bẹ́ẹ̀ fún pé tí n bá sì mú wọ ọmọ yìí sì fẹ́ lù ọ pa ọmọ tó o bá bínú nìyẹn kì í ṣe tẹ́jọ jẹ́gbẹ́ èmi àti ẹ Murphy Almoruf ọmọ ẹgbẹ́jọ ni wá 8 brackets lájọ jẹ́ even kọ́ jẹ́ 48 láàrin 50 years to 58 8 bracket ni wá kálò ti lé 60 ní ìsìn another thing àwọn kan sọ wípé 7 years ní 8 bracket no èmi mú 8 bracket dé 8 years dé 10 years tí n bá jẹ́ 50 tó jẹ́ 60 8 bracket ni wá so far tán bí wánú ilé kan náà wọ́n lè bí wánú ilé kan náà náà láìsèbèjì adélé ayé la pàdé ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá o ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá o adélé ayé la pàdé o ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá o ọ̀wàlà lamẹ́ríkà ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá o so òun láti wà very very careful mọ́sálásí olúwa ló wí àbólúwa ló ní kátù ní rándù àbí ní rándù járe so ìyá lè mọ́mí ẹ èèyàn rẹ àwọn wọ́n ń tàmọ̀lá láàárọ̀ ńgbà táwọn àtìyá rẹ according to ń tá a gbọ́ allegedly wọ́n náà ń ṣàgùn síra wọn fẹ́ fògùn para wọn dànù mo sì mọ̀ pé ó possible wọ́n lọ́ọ̀ tọ́jú ìyá rẹ gan
ọkàn wà l'Amẹ́ríkà náà ni bóòlù sí ń tọ́jú mọ́mí ẹ sí ọ̀wà l'Amẹ́ríkà. How are you taking care less than 10 years your age group? Yes sir, God bless you o, age group jọ ni wá o. ló dẹ̀ ń ṣépè fún mi pé àbílẹ̀ kẹrin òun lèmi àti ẹ̀jọ́ jẹ́gbẹ́ bí ẹni pé wọ́n ń fọjú orí gbowó báńkì. bàbá tá à ń sọ pé kátù yìí ìyá rẹ̀ gbé ọ lọ fẹ́ ni ọ̀wà l'Amẹ́ríkà, ìyá rẹ̀ gbé ọ lọ fẹ́ ni. bàbá yẹn dẹ̀ gbà ọ́ tọwọ́ tẹsẹ̀, wọ́n tọ́jú ẹ gẹ́gẹ́ bí ọmọ wọn. ìyálé ìyá rẹ̀ tẹ́wọ́ gbà ọ́, wọ́n tọ́jú ẹ. èèlò ló ti fi sọwọ́ sí ìyálé ìyá rẹ̀ látọdún tó ti wà l'Amẹ́ríkà. mo gbọ́ pàbúrò ẹ̀ kan sọ̀kadà ní Ọ̀yọ́, wàá dẹ̀ máa boast lámẹ́rin pé èmi mọ̀ra léyìí o, bó ṣe tóbi tó yìí ìgbàdógójì mi mọ èrò wájà, mo lè dòkè mo lè dilẹ̀, mo lè ṣe lè mo lè ṣe tán, mo lè ra ẹ́pá jẹ́, mo lè sara gbá, mo lè sawo. ok floodgate ni, God bless you sir, mi ì ṣe grammarian, Yorùbá marian lèmi, èdè ilẹ̀ káàró òjìrè ó ti tẹ́ mi lọ́rùn kí n má gbé ìbò rárá. So what are we talking about? It is not of my interest to say all this. You caused it all. Ìwọ ló fa gbogbo ẹ̀, jẹ́jẹ́ mi mo jókòó mi. Gbogbo tí mo sọ lónìí ó ti wà lọ́wọ́ mi as far back as February 2025 or March. Ṣùgbọ́n mi ò ever rò lọ́kàn rí wípé kí tẹnìkan tọwọ́ mi bàjẹ́. Ẹ ń bá wá ní lọ́kàn láti bà tèmi jẹ́, bí n bá lè rún tiẹ̀ mọ́gi tí mo lè kàn mọ́rin màá kàn o. N tí mo expect ẹ pé kó jáde ni wípé àrájá ó lé o, n sì ṣẹ̀wọ̀n rí. Ó wá ń ṣe bí ẹni pọ̀ ọmọ bàbá kátù Salaudeen babó ń baba tó jẹ́ kata sí ọmọ ọ̀sán ẹ jẹ́ ká okókóńkó bá babó ń baba. Because èmi náà wo Salaudeen yẹ̀kínì ni wọ́n jẹ́, àìṣe dáadáa ara ayé ní mú ní rántí èrò ọ̀run. Tó bá fẹ́ dèrò Nàìjíríà láì fèrò, tó fẹ́ wọkọ̀ fẹ́ dé Nàìjíríà kó tó threaten mi. Sọgbọ́ ìfẹ́ play first note ni o, so kọ́ ọmọ tì mí débẹ̀, gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ mò ń tọ́jú ẹ̀. Bó ṣe náà máa bẹ́ẹ̀ sunkún yẹ, bóyá kọ́dún ìwé tó parí náà possible kan bọ́ sunkún. Are you getting me? Mo tọ́jú voice note, mo tọ́jú voice yẹ. I don't know mẹ́mẹ́. Ọmọ kéékèèké ọmọ tí ò tó wa, ọmọ tán ti àchífù nílé ayé. Àwọn ò tí àchífù dákanú ẹ̀, kí wá ní fáàrí òfò, kí wá ní ìlérí òfò. Bọ́ bá dùn fún ọmọ kó bọ̀ Nàìjíríà. Àwa tá a wà nílé náà we are not doing bad o, ebi ò sì pa wá. A lè má ní tẹ́ ní agbogbo òlé ní nǹkan kan náà. Tó bá jẹ́ pọ́wọ́ rẹ ti bá ń tọ̀ ń wá ni, ó ti dèrò lé, ó ti máa gbélé, ó ti máa fẹ́ láńlé. So kí ni fáàrí ẹ̀? Ó ń ṣe security l'Amẹ́ríkà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń ṣe security tí wọ́n tún dá pẹ̀lú ẹ̀. They are proud of it. Wọ́n dẹ̀ ń ṣe nǹkan rí láti bẹ̀. Ẹ̀yìn àmù kìí ṣe lé ìgbín fún wọn. Ọmọ aráyé ló fi síbi tí ó yẹ. Kókèlè ó lè pọ́n lórí greener pasture àbí greener pasture ní kálukú ń wá káàkiri. Ló tí wọ́n débi tí wọ́n dé. Wọ́n dẹ̀ dé Amẹ́ríkà, wọ́n dé London, wọ́n dé Italy, wọ́n dé Germany, wọ́n dé Spain, kálukú wọn forí mẹ́yìn. Wọ́n mẹ̀lẹ́ ń bẹ̀, wọ́n bá gbèsè ayé wọn lọ jẹ́jẹ́. Bó bá fẹ́ kán dìpọ́ọ̀tù ẹ kó push mi mọ́. Sọ gbọ́. So ọ̀rọ̀ nípa Ọ̀yọ́ àti Ilé-Ifẹ̀. Ìwọ lọ dálẹ̀, ìwọ kọ́ lọ parí ẹ̀. Ẹni tí ó bá wọn parí ìjà kì í bá wọn bẹ̀rẹ̀. Ìwọ lọ bẹ̀rẹ̀ rẹ̀, ìwọ kọ́ lọ parí ẹ̀. Bọ́ bá wá tásìkò tí ó parí, èmi kọ́ ni màá bẹ̀rẹ̀ rẹ̀, ìwọ kọ́ lọ bẹ̀rẹ̀ rẹ̀. Alàgàtà ni ó ń dà sí. Alàgàtà ni ó pe ọ̀tún àtòsì. Mo ti máa ń sọ, kò sígbà tá a lè dákẹ́ lórí ẹ̀, mo lè dákẹ́ lórí ẹ̀ lónìí. Ṣùgbọ́n tí ó sọ bẹ́ẹ̀ fún mi, yóò kọ́kọ́ pé àwọn ajá adìgbòlugi tí wọ́n ń sọ̀rọ̀ láti Ọ̀yọ́ tàbí tí wọ́n ń post nǹkan sórí social media látọ̀yọ́. Ó ń tọ̀ kọ́kọ́ máa communicate pẹ̀lú wọn. Yóò kọ́ dialogue pẹ̀lú wọn. Mo bá sọ pé orí àwọn sílé, ọpọlọ àwọn sílẹ̀, àwọn fẹ́ lo làákàyè, àwọn ṣe tán, wọ́n fẹ́ jẹ́ kárọ̀ ní ó wálé kó dín kò yóò sinmi ogun lílọ. Then we are ready to surrender. Sọ̀rọ̀ pa ti gbàgbé ti bàbá ọba ni olóyè Lukman Aronfale ń bí wọ́n lọ lóògbò tẹ́ẹ̀lì fúngbà tó wálé. Wọ́n lọ lọ́wọ́ kẹsírètì bó ṣe fẹ́ rí kábíyèsí. Wọ́n lọ lóòótọ́ ìjìyà wọn gbé padà bọ́bẹ ràbọ̀ràbọ̀ rẹ̀ ló bá kù. Ṣé irúṣẹ́ tí wọ́n ń ṣe nìyẹn? Bí wà tèèyàn bá jọ tahùn síra yín lórí social media tí wọ́n sọ tiẹ̀ tó ń tọ̀ ń sọ tiẹ̀, ẹ sanwó fáwọn èèyàn kí wọ́n bring page ẹ̀ down. Wọ́n bá nìkan wà mú mi lọ́wọ́ dání fẹ́ nìkan láti máa lù mí ní àmà irọ́ o. So ọ̀gbẹ́ni ọ̀rẹ́ mi ò wà l'Amẹ́ríkà. The earlier the better. Tó bá rí rẹ pé òkín salágbára lé ayé, ìwọ kọ́ lọ́lọ́run kó lé ayé lé lọ́wọ́. Ká nílé ayé ń bẹ lọ́wọ́ ẹni ọ̀ọ́dàn kan wò. Ọlọ́run ká ní agbára ń bẹ lọ́wọ́ rẹ ọ̀ọ́dàn kan wò.
so ti rí pé ayé ẹ ti bàjẹ́, so ti rí pé abaniláyé jẹ́sì ni ọ́. Ta ló wá mọ́rú, ta ló mọ iye péèjì tó ti bring down? I've never done so in my life because mo mọ kí ló take láti kó èèyàn jọ lórí social media kéèyàn tó ní 1000 followers ojú ẹ màmá rí o, kó tó ní 1000 subscribers lórí YouTube, my lovely brothers and sisters, ojú ẹ màmá rí o. So kẹ́nìkan wá kójọ bẹ́ẹ̀, kẹ́nìkan dẹ̀ bàjẹ́ lẹ́ẹ̀kan náà. Mo ní 270 something thousand followers lórí Facebook, ẹ report ẹ, wọ́n suspend díẹ̀ fún iye ọjọ́ díẹ̀ kí n tó appeal suspension. Ká ní kìí ṣe wípé Facebook mọ̀ wípé ẹni yìí o TV fashion program ló ń anchor tàbí ló ń manage tàbí ló ń present níbẹ̀ ni ó possible kán má release Facebook mi. Ṣùgbọ́n wọ́n pé wọ́n report mi maliciously ni ló jẹ́ kán dá page mi padà. Èèyàn mélòó lẹ ti report bẹ́ẹ̀ tí wọ́n ò dá page wọn padà? Ọba effort ẹnìkan jẹ́ nìyẹn. Ẹnikẹ́ni tó bá ti nígbàgbọ́ kí tèèyàn ó bàjẹ́ tí ẹ̀ náà máa bàjẹ́. So like I said, my brother, if you want me to go deeper, I will. Ó mọ̀ pé mo ti brief nǹkan kan nísìnyí pé ìwọ nìkan kọ́ ni wọ́n kọ́kọ́ máa deport nínú family yín. If you want me to go deeper on that, I will. Ó wà l'Amẹ́ríkà àbúrò ẹ̀ ń gọ̀kadà. I will. Wọ́n nǹkan mo ti bèèrè nísìnyí pé kí ni age ẹ̀gbọ́n ẹ tí wọ́n bá sọ pé 58 ni ẹ́. Láti ìgbà tó ti wá lo visa lottery tó ti dá Amẹ́ríkà tó ti rí jẹ tó ti rí mu, èèyàn mélòó ló bojú wọlé tó ràn lọ́wọ́? Èèyàn mélòó nínú ilé tán ti tọ́ ẹ dàgbà? Wọ́n lè fẹ́ ya èèyàn wá láti ibì kan. Ẹni tó fẹ́ ya rẹ̀ tí ọba aláwọ̀ kan mú ọ wá, wọn ní gbà ọ láàyè o. Ẹni tí màmí tèmi fẹ́ kò gbà mí láàyè kí n dúró tì wọ́n. Ó ti dára lẹ̀ lónìí k'Ọlọ́run foríjì wọ́n. Wọ́n gbà mí láàyè kí n dúró tì wọ́n. Gbogbo àgbà tí n bá ti lọ lọlidé ń bẹ̀ tí n bá tètè kú ń bẹ̀ wọ́n mọ̀ nà mí. Ó rí pé kò yẹ kí n sọ rẹ́ àbí? Ṣùgbọ́n kó lè jẹ́kọ̀ọ́ fún ọ kó lè mọ̀ pé kálukú wa ló pass through oríṣiríṣi nǹkan. I won't go deep on that. So ńgbà tó sọ̀rọ̀ ń jò ní ó bú mi ó fi mí wé sende, ó bú mi ó fi mí na ọba ìlú mi, mo dẹ̀ ṣàlàyé fún ọ bó ṣe jẹ́. Èmi àtẹ́ntọ́ ń sọ ìwà àjọ tán o, kìí sóun ló bí mi, àìsára lé. Ìlú is a town, stool ọba abẹ is an institution, ọba abẹ is an individual, gbogbo ẹ̀ ló wà láyé ọ̀tọ̀kọ̀ papọ̀. I am just a citizen, an indigene, no power or priority on anything than kí n máa ṣe kí lèmi náà lè ṣe láti ràn lú mi lọ́wọ́ níbo mo ti lágbára lórí ọ̀fẹ́ láti mú kí lú mi ó dàgbà sókè, kò jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n pé bọ́yá èèyàn kan ṣẹ̀ nínú ìlú yẹn, ìka tó bá ṣẹ̀ ló bá gé o, torí bọ́mọ ọba dáràn ní ṣe ló kọ. Ńjọ́ wọn bí mi wọ́n sọ mí ló kọ, ńgbà mo dàgbà mo sọra mi ló kọ. Àbí sáwí kónkó ni ìyá àti bàbá sọ mí ni, kò sẹ́ni tó sọ mí lákàndọ́rọ̀ àwí kónkó, ìgbésí ayé mi lọ́jọ́ mọ́ bẹ́ẹ̀. Ìyá àti bàbá ń jọ tán bí mi, kò sẹ́ni tí ó bímọ rẹ̀ lọ́jọ́ mẹ́jọ tí ó wà sọ pé ó kọ́ tọ́mọ wọ́n máa jẹ́ òun ni àkàndá ọ̀rọ̀ àwí kónkó. Bó ló ṣe possible? So tí ìyá èèyàn bá lọ lọ́kọ ńbì kan, ó depend lọ́wọ́ ọkùnrin yẹn tó bá gbà ọ́ láàyè láti mú ọmọ yẹn wá. Ẹlòmíràn sọ fún ọ pé tó bá hàn pé òun fẹ́ fi ọ fọmọ́lẹ̀ fún bàbá ẹ̀, kò sẹ́ni tí rẹrù ẹlẹ́rù. Àwọn àgbà àtijọ́ ni wọ́n lọ́kàn rẹ̀, wọ́n níwà rẹ̀, wọ́n á gbà tí àtìyá àtọmọ wọ́n wàá sọ pé ẹja kó ọmọ lùpọ̀ bọ́, ẹja dà papọ̀ mọ́ ọmọ tọ́. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ bẹ́ẹ̀ tí wọ́n dàpọ̀ mọ́ ọmọ tọ́ ń lọ padà sàlùbáríkà fáwọn tó gbà wọ́n tọ́. Àwọn ọmọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n tún dá níbi tí wọ́n gbà wọ́n tọ́ sí ju ọmọ táwọn gangan bí lọ. Wọ́n tún tọ́jú àwọn tí wọ́n tán gbà wọ́n sìn bí ẹran àwọn sìn ju ọmọ táwọn gangan bí lọ. Wọ́n gbà wọ́n tọ́ ni ó yàtọ̀ sẹ́yẹ. Ẹyẹ olóore tí ó sì yẹ ju pé kọ́kọ́ jẹun kọ́ dàgbà kó sì fò lọ. Ó fò lọ, ó gbàgbé ilé tán ti tọ́ ẹ. Ó padà síbẹ̀ mọ́ ṣàǹfààní kankan fún ọ́n bẹ̀ mọ́. Àtún wá ń try láti correct ẹ, òtún wá ń sorí léńkán. Òun sì bí ẹni pé wọ́n ló ní ilé ayé, bí ẹni pé wọ́n ló ní Nàìjíríà. Àbọ̀ Ọlọ́run fẹ́ kọ́ ọ ni, Ọlọ́run fẹ́ bà tiẹ̀ jẹ́ ni, ó fẹ́ ṣẹ̀sìn ayé ni. Ọ̀rẹ́ mi ó wà l'Amẹ́ríkà bí tí wù kó tó láyé ilé ever rubi sẹ́nì kankan, ò ní wálẹ̀ o, ò ní dẹni àná. Ṣùgbọ́n lè tajọ wáyé face to face
àjọ fèsì ara wa dáadáa má fi ọlọ́pàá halẹ̀ mọ́ èmi mọ́ táyé ẹ ó fi parẹ́ má fi ilé ẹjọ́ halẹ̀ mọ́ mi mọ́ táyé rẹ̀ ó fi parẹ́ má dún kòkò mọ́ mi má take a stretch má dẹ̀ report ẹ̀ fáwọn necessary authority and if you push me more I will file against you pé o ti ṣẹ̀wọ̀n rí Nàìjíríà bọ́ọ̀ bá wá ṣẹ̀wọ̀n rí kó jáde máa mọ police station bí tán ti wá arrest yẹ because bẹ́ẹ̀ bá ti ṣẹ̀wọ̀n rí Nàìjíríà tó wá wà lókè òkun ó ti túmọ̀ sí pọ̀ parọ́ láti fill form tán fi gbà ó sìn mìíràn tó lọ sí tó fi visa lottery wọlé wọ́n gbà ó sìn bí ẹran àwọn sìn ni ẹni tí ọ̀yọ́ wo ni lójú àìwò àbùkù sọ́dọ̀ rẹ̀ so téèyàn bá pé 50 ọdún láyé ó mọ̀ pé yóò ti gbọ́dọ̀ rí nǹkan ojú ẹ̀ ti gbọ́dọ̀ rí nǹkan ó pẹ́ láyé ojú ẹ̀ ò ní rí bí mú kan bẹ̀ sọ fẹ́ pẹ́ láyé ni àbí kójú ẹ̀ ó rí bí sọ fẹ́ pẹ́ láyé ni kójú ọmọ rí bí mú kan so anytime tó bá ti fẹ́ bá àyàn jà mọ̀mọ́ ni lọ́kàn pé màá wí ni ẹ Kennedy igi tá a fojú rẹ̀ náà máa fọ́ ni lójú agodongbo àmọ́ dámì dọ́ọ̀kì lápá sẹ́lẹ̀ ìlú àmọ́ gbèrò mi lọ ẹni tó rò pé o lè dámú nǹkan kékeré lè kọ́ lẹ́sẹ̀ o yóò sì kó ìkúùkù bomú ẹ tí gbogbo ẹnu ọ̀gá ó wò jàrí ńgbà tó wà kékeré ṣe pé wọn náà ṣe kékeré rí so mo lè dá lágbájá mú go and stop it kò sẹ́ni tó lè dẹ́nì kankan mú bí mo ṣe wá yìí ẹnu lèmi fi máa ń jà agbára mi ò kọjá ẹnu yìí mi kọjá àyè mi o mi tí ì bá àyàn jà rí n tí ì bá àyàn létí rí njọ mo ti délé ayé bẹ́ẹ̀ ni mo sọ yàtọ̀ sí pé àyàn bọ́yà ń ṣàwàdà ń fọwọ́ tọ̀yàn lẹ́ẹ̀kẹ́ pé ìwọ ṣùgbọ́n pé mo kọjú sí yàn mo gbá àyàn létí báyìí bọ́yọ̀ ọmọ mi bọ́yọ̀ ọmọ tí mo bínú fúnra mi ó wá ṣe tí ọ̀dà so mo dẹ̀ ti fara wọn sùn kán lè bá bẹ̀rù mi ìbọ̀sọ̀ àwọn obìnrin máa ń kó bá wa gbogbo nǹkan náà máa ń dúró dè wá ìwọ mo ní kọ́ mọ́ ṣe kíní àbí òdìbà tí dáadé ẹ bá dé wọ́n á fẹ́ rojọ́ fún àwọn dẹ̀ fẹ́ kárí àt nígbà bá rí àt ọmọ òun ò ní gbọ́ràn lọ́jọ́ iwájú á fagídí ṣe ọ̀pọ̀lọpọ̀ wa ti wá gbọ́n nìsín pé àwọn obìnrin ti wá sí wàhálà ni wọ́n sọ wá dọ̀tá ọmọ wọ́n mọ̀ kẹ́ wọ́n mọ̀ fọwọ́ ra wọn lórí àwa náà ti wá sọ̀pẹ̀ báwọn ọmọ mi bá ṣe nǹkan nìsín tí àwọn bá sọ pé dáadé ẹ ló déhùn ó yẹ irọ́ o tó bá ṣe ò bá wí tó bá ṣe èmi náà má bá wí fúnra mi ẹnì kan ò lè wá fẹ́ nìkan gbójú bi so tètè ya mi sọ́nu kó wà very very careful lórí ọ̀rọ̀ tèmi o jẹ́jẹ́ ni mo ń lọ sì fi mí lẹ̀ jẹ́jẹ́ bẹ́ẹ̀ níjọ́ tí mo ti mọ̀ pé òní làákàyè ọ̀gbọ́n ọdẹ bàjẹ́ gan nígbà tá a ti jàǹgbà yẹn lọ́dún bíi 6 sẹ́yìn tó o ti ń sọ pé olórí burúkú yìí o èmi ni mo dẹ̀ ń fún níṣẹ́ tó fi ń jẹun o ọ̀mọ́rú èèyàn tí mo jẹ́ kó o tó sọ bẹ́ẹ̀ èèmọ̀ ẹni pé àwọn tẹ́ ẹ máa sọ sí tí wọ́n panu mọ́ tí wọ́n ò ní lè dórí social media mọ́ ilé ayé mi social media ló wà we die here kò sẹ́ni tó lè lé ẹnìkan kan kó ń bì ẹnì kan ò ní lọ́fẹ̀ẹ́ nìkan àjọ máa gbé Nàìjíríà yìí o ọwọ́ àlàlà Amẹ́ríkà ẹnìkan ò ní lọ́fẹ̀ẹ́ nìkan àjọ máa gbé social media yìí o gbogbo ẹ̀yọ́ ọmọ káàró òjìrè tí ń gbọ́ mi ẹnìkan kan arrest mi o mi ò dẹ̀ ṣe ẹ̀ṣẹ̀ tẹ́nìkan kan fẹ́ arrest mi I did nothing wrong I said nothing wrong because mo mọ̀ wípé there is law kò dẹ̀ sẹ́ni tó fi ò lè mú gbogbo agbọ́dọ̀ wà very careful with whatever we are doing on social media there is freedom of speech àmọ́ bó ṣe nígbà tó kéré èèyàn dúdú ni ọ́ ó dá Amẹ́ríkà ló lo cream ẹ̀ sì mọ̀ sọ pé nìkan làmbásádọ̀ Caro White amílẹ̀ kan làmbásádọ̀ kínní kan ìmílẹ̀ ni arúgbó ti kékeré yẹ ó pè mí torí pọ́ ọmọ arúgbó ni mi tarúgbó bá ti kékeré yẹ mi ó pè mí bí mo ṣe máa rí lélẹ́yìí tí ń fi darúgbó tí ń fi pé 70 kọ́lọ́ ọjà dàgbà kọ́lọ́ ọjà dògbò bí màá ṣe rí lélẹ́yìí mi ìmọ̀ tó ní ọ́ lára nípa àrísí mi àti bí mo ṣe rí kálukú wa wà fortunate bá ṣe bára wa ní bọ́lọ̀ bá ṣe dá wa la ṣe bára wa kò sẹ́ni kankan nínú wa tó lágbára lórí ẹ̀mí ẹ̀ kò sẹ́ni kankan nínú wa tó lágbára lórí bó ṣe wà láti yí padà ẹni tó kúrò ò lè ga ẹni tó ga ò lè kúrú ẹni tó tínrín opposite kó sanra àgbẹ̀yìnsí rẹ̀ náà sì ní dáa ẹni ó sanra opposite kó tínrín ṣùgbọ́n àwọn kankan wà tí ò ṣe ẹ ń bá ọ́gìlì ó lè lọ ṣe facial kìnní kan kójú rẹ̀ ò fáìn dáadáa tí ó bá máa close Ọlọ́run ní fi ẹnìkankan sàwátì àní fira wa sàwátì mi ò lẹ́nìkankan ní bí mo ṣe wáyé mi ò rí pé ẹnìkankan sẹ̀mí bí mo ṣe wáyé n tí ń ṣẹlẹ̀ àwọn èèyàn tí ń sọ̀rọ̀ ni mò ń respond sí so ẹ̀yin tẹ́ bá mọ̀ wà l'Amẹ́ríkà tẹ́ rẹ̀ fẹ́ràn ẹ̀ ẹ bá ń sọ fún pé kó ṣọ́ra rẹ̀ o ilẹ̀ ń yọ̀ o kó ṣọ́ra rẹ̀ o gbogbo èèyàn kọ́ lórí bákan náà o gbogbo agbára tó bá ní kó sà á fúnra rẹ̀ fún ìdàgbàsókè ilé ayé ẹ̀ àwọn tó wà ní surroundings ẹ̀ kó better life fún wọn mo sọ lẹ́ẹ̀kan mo lóun nìkan kọ́ ni wọ́n deport nínú family wọn mi ò fẹ́ mú ọ̀rọ̀ òjò má ìná ni mo fẹ́ lu ọgbọ́n àgbà ń bẹ̀ yẹn ni ò jẹ́ kí n fẹ́ ìtẹni ẹlẹ́ni
bọ̀ bí mo yẹ sọ yẹn mo mọ̀ pé òun náà ó ti mọ̀ wípé mo mọ̀ àti pàápàá pé mo lo maturity ni. God bless you policy consultant, God bless you sir. So wípé mo lo maturity ni bàbá ń jàbí ti kákúkọ́ ṣùgbọ́n lọ́jọ́ ọjà kò sẹ́ni tí sọ tí máa ń dùn máa yàn nù ntí ọba kálukú lọ́kàn jẹ́ ńgbà tó kàn mí lábùkù lórí social media sọ fẹ́ dùn mí nínú ni tó lé mi kí lọ́jọ́ orí mi tí mo ti rí dáadáa bí ọbẹ̀ ọlọ́kà ń bọ̀ bá sọ pé rù mí rí dáadáa bí ọbẹ̀ ọlọ́kà bó ní wọ́n ṣe rí. ìgbìyànjú brother mi God bless you mi ní wáìtì a ní wàrà wáìtì lágbára Ọlọ́run ọ̀rẹ́ rẹ̀ wà l'Amẹ́ríkà wọ́n ní ó sọ pé òun máa dí pẹ̀lú mi òun máa tírìtì fọ́kọ̀pù mi so torí ẹ̀ ló jẹ́ kí n jáde because lára wọn ti ń sọ wípé wọ́n arrest mi àwọn èèyàn kan ń pè mí léraléra ni àwọn gbogbo gbọ́ kí ló ṣẹlẹ̀ ń gbọ́ pé arrest ẹ ọlọ́mọ ní járí wàhálà ìbádógójì rò wájà mọ́ àwọn òwe kí mo sọ tán fẹ́ arrest mi lórí I said nothing wrong now live and direct mi lè rí i kò sẹ́nìyàn kan tó arrest mi eléyìn láàyè ọ̀tọ̀ àwò gédéǹgbé ọ̀rẹ́ mi ò wà l'Amẹ́ríkà expectation mi ni pé yóò jáde láti face mi kó deny nǹkan tí mo sọ lóòótọ́ ló deny ẹ̀ lábẹ́ aṣọ wípé èmi o àwọn tèmi ń sọ yẹn o family ọ̀tọ̀ ni wípé àwọn family yẹn tán bá máa take step wọn abólódì mi sunkún mo wá fẹ́ sọ àwọn nǹkan kan fún categorically wípé the earlier the better tí ọ̀rẹ́ mi Amẹ́ríkà tó bá tètè mọ̀ wípé ibi tágbára ẹnìkan pín sí tẹlòmíì ti bẹ̀rẹ̀ because I could see him always boasting on social media kò ná mi ju $100 lọ kò ná mi ju $200 lọ kò ná mi ju kinní kan $1 lọ wọ́n máa wá ẹ wọ́n máa táṣìírí ẹ wọ́n máa ṣe nǹkan kan ẹ bá ń sọ fún un wípé ó implicate ara ẹ o because oríṣiríṣi àwọn èèyàn pè mí Mr. Wikonko take easy pẹ̀lú máa yín wà desperate gan o he can do and undo ó ní gang ó ní boys ní Nàìjíríà so that means wọ́n lè sọ pé wọ́n fẹ́ ṣe nǹkan fólódì mi so ẹ bá ń sọ fún bẹ́ẹ̀ gbogbo bó ṣe ń threaten mi yẹn mò ń save ẹ̀ so anything ò gbọ́dọ̀ ṣe mí gbogbo mo ní kò ná mi ju $100 lọ ìgbàdógójì èrò wájà yẹn kó wà very very careful kálukú ló lẹ́nu láti sọ̀rọ̀ yín tí mo sọ lọ ìgbàdógójì mọ́tò pa bàbá ẹ nìkan tí ìbá ṣe bàbá ẹ wàá deny pé kì í ṣe bàbá ẹ tí mọ́tò ọ̀bá dẹ̀ pa bàbá ẹ wàá jáde pé kò pa bàbá ẹ nígbà family mi ló ń dárúkọ kò sí nǹkan tó kàn mí pẹ̀lú family kankan family tí ìbá ti sáwọn kan deny pé kì í sáwọn ṣé family mi náà ni ó ń rajà olè bọ́ọ̀ bá ṣẹ̀wọ̀n rí jáde sọ fún everybody pé ó ṣẹ̀wọ̀n rí tó o bá lọ ṣẹ̀wọ̀n rí because n tí bọ̀bá yóò mọ̀ ní wípé ó ń lọ wà lókè òkun èmi kọ́ ọmọ wà lókè òkun ó dàbí nǹkan fẹ́ wálé ó fẹ́ kúrò níbi tó wà hàn ó fẹ́ wá tọ́ omi ìyá Nàìjíríà mú díẹ̀ ó fẹ́ wá tọ́ wò díẹ̀ because I have nothing to lose gbogbo eléyìí tí dẹ̀ mọ́ ń sọ ìgbàdógójì èrò wájà tó o bá lọ fẹ́ arrest èèyàn o lè sọ pé ká lọ́pàá arrest èèyàn wọ́kọ́ lọ́wọ́ arrest mi fún rẹ jẹ́ kí léyìn ọmọ wọnú skull ẹ̀ dáadáa ìwọ́kọ́ ló máa arrest mi tó o bá arrest mi tí n bá dé police station ìwọ́kọ́ ló sì ẹjọ́ tó kù ní kóòtù adájọ́ ló lè léyìn ní tí wọ́n specialize lórí tí wọ́n nìyẹn bí ọ̀bá dẹ̀ sẹ́jọ́ wọn ò ní ṣiṣẹ́ so ń gbà tá a bá débẹ̀ ẹjọ́ tí ìwọ́kọ́ ni ó dàjọ́ ń bẹ̀ so ẹ bá ń try láti sọ fún un lóòótọ́ bàbá kátù tí mo sọ ńkọ́ ló bí ọ̀rẹ́ mi ò wà l'Amẹ́ríkà ṣùgbọ́n kọ́ mọ̀ mẹ́rin ni báyìí ni mo ṣe tí mo fi mẹ́rin ìsìn jẹ́ wọn á máa yánjúra wọn lọ ìmú lágbájá ń fẹ́ lupa ó tí ìmọ̀ bóyá o lè dá má bó o lè dá mú ìwọ nígbàgbọ́ pé o láwọn boys ìmí ní gbogbo ọmọ káàrọ̀ òjíire mẹ́ntọ́ ń bá jà ní gbogbo ọmọ káàrọ̀ òjíire ló ń bá jẹ́ mi Awíkonko kọ́nà o anybody tó bá ti fèsì ọ̀rin anybody tó bá ti fèsì àpèrè Oòduà gbogbo ọmọ káàrọ̀ òjíire gbogbo ẹni tó bìlì pa wọn wá láti fẹ̀ ló ń bá jà ìmí nìkan kọ́ mo kàn jẹ́ kan I am just an entity just someone ordinary person out of multitude out of majority tí wọ́n jọ ọmọ káàrọ̀ òjíire tán trace ilẹ̀ tán trace ìlú wọn tán trace orísun wọn dé Ilé Ifẹ̀ so gbogbo wọn ni kí ní ìjẹmọ́ ìní àkàndọ̀rọ̀ Awíkonko nìkan kọ́ so ńgbà tó bá ń pilẹ̀ ogun wàá máa ní lọ́kàn wípé mo lè jà ogun tí mo lọ ìmá ṣẹ́gun Yorùbá sì ní wọ́n pa ń wò mo là bá lọ sógun ọ̀hún nìkẹ́ tá a bá ní tá a bá ń lọ sógun bíi ká jagun ká ṣẹ́gun ká kẹ́rù ni mọ̀ wà lọ́kàn ni mọ́ bá pààyàn ìkẹta nu mọ́ bá mú yàn lẹ́rù ìkẹta nìyẹn ìgbà tí wọ́n ń plan ẹ̀ tó rò pọ̀ fẹ́ tó mú ọ láti ní gut láti dárúkọ mi pè mí lórúkọ bú mi léèbú ara ó pè mí lẹ́ni àti ẹni arúgbó ti kékeré yẹ ó pè mí lórúkọ olórí burúkú you said it olórí burúkú ọdún 8 mo gbà lọ́wọ́ ẹ̀ bọ́ bá gbọ́dún 8 lọ́wọ́ mi Kàmárù ẹ̀gbẹ́ ẹ̀ kí lọ́jọ́ orí now back to business mo nígbàgbọ́ pé ẹ gbọ́ ọ̀rọ̀ tí mo sọ nípa ọ̀rẹ́ mi ó wà l'Amẹ́ríkà mo wá ń retí kó fún mi lésì kí n lè jáde fún àwọn èèyàn kan sọ fún mi pé Awíkonko please òtítọ́ mo wá ní yellow card lèmi fún
and first yellow card nìyẹn ó possible kó gba second yellow card tàbí kó gba straight red card. So oríṣiríṣi àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún mi nípa ọ̀rẹ́ mi ọ̀wá la Amẹ́ríkà. Wọ́n ní ṣe ní fapá jánu kan rí mọ́nú fẹsẹ̀ janlẹ̀ káàkiri tí ń pé wọ́n bá baba ńlá kú baba òun sunkún láì ṣe mi. Bóyá yẹn ló wá prompt bóyá yẹn ló prompt àwọn tó ń sọ pé arrest wọn gbé mi lọ sí Abuja, àbí eléyìí tá a ti rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni eléyìí tí ọ̀gbẹ́ni Adédayọ̀ Victor fi síta. Bóyá làwọn èèyàn kan ṣẹ̀ṣẹ̀ rí tí wọ́n rò pé fresh tàbí new níbi tó ti sọ wípé Awikonko was taken to custody at 3:34 p.m. yesterday and is now in DSS custody facing charges. I saw someone who has access to his Facebook account trying to minimize the news. The real Awikonko is in Abuja prison right now. We appreciate all the ọmọlúwàbí who made this possible. Ó gbé picture mi síbẹ̀. Ó lélẹ̀ mo nígbàgbọ́ pé ẹ rí dáadáa. So bó ṣe kọ́ nìyẹn. Now ó ní ẹnìkan try láti wọ Facebook mi ṣùgbọ́n mo nígbàgbọ́ pé life and direct gbogbo ọmọ káàró òjíire lórí Awikonko gangan ló wà lórí Facebook kì í ṣe pé ẹnìkan kan ló wọ Facebook mi wá. So ìkànnì ilé tó fi síta nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ló gbé picture mi àti woman yìí sí. Woman yìí ó ní breaking news, the Ile-Ife bloggers Awikonko and Titilayo were taken to custody today at 3:34 p.m. by the DSS. They face allegations of cyber harassment, stalking, cyber terror, bullying and harass, as well as charges related to AI and fabricated precedent crimes. Lélẹ̀ tó jẹ́ wípé àwọn ọmọ Ọ̀yọ́ náà ni wọ́n gbé oríṣiríṣi àwọn nǹkan yìí jáde. Àwọn tí ò fẹ́ kí ibi ó ṣẹlẹ̀ sí mi, àwọn eléyìí tí ń sáré káàkiri ń gbà wọ́n gbọ́ pé wọ́n arrest olódì mi, wọ́n sì ti gbé olódì mi lọ Àbújá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló pè mí including Bàbá Sokoti. Mo rí miss call lórí fóònù mi rẹpẹtẹ lórí mo ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ọ̀wá la Amẹ́ríkà ní sáré káàkiri tí ń dúnkokò here and there. Oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n pè mí, oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ń béèrè Awikonko sí ò sí nǹkan kan, Awikonko sí ò sí nǹkan, kọ́ọ̀lù pọ̀ lórí fóònù mi rẹpẹtẹ ń gbọ́dọ̀ open ẹ̀ bó ti ẹ̀jẹ̀ pò náà sórí kórí. So mo wá ní àrùn tó sojú ìlú ọ̀farasin, ọ̀rọ̀ tó sojú ìlú ọ̀farasin, awúta bá ṣe nínú ẹnìkan ní jáwó. Ẹ̀yin tẹ́ bá mọ̀ táàgì, ẹ bá ń táàgì ọ̀rẹ́ mi Ọ̀kọ́lá kó lè mọ̀ wípé bí àná kọ́ lò ní rí. Mọ̀ ń bẹ̀ níbẹ̀ ṣe ń wọlé bá mi share program yẹn. Lóòótọ́ làwọn èèyàn kan sí mi, wọ́n fẹ́ kí a parí ká má fàáwọ̀, ká má ṣe lè, ká má ṣe tọ̀hún. Ẹ bá mi pín program yẹn. Tẹ́mi Àkàndọ́rà Awikonko wá rí èèyàn kan méjì mẹ́ta tí wọ́n béèrè àlàáfíà mi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè fúre ọ̀fẹ́ pé báwọn èèyàn ṣe pọ̀ tó nílẹ̀ káàrọ̀ òjíire mélòó lákà. Àwọn èèyàn kan sì nífẹ̀ẹ́ mi láti béèrè àlàáfíà mi. Wọ́n béèrè pé ṣé kò sí nǹkan kan, àwọn ti rí mi ti pẹ́ pé ó ti tójọ́ mẹ́ta Mr. Awikonko mi gbọ́dọ̀ máa open message ó máa gba time mi. Now ọ̀rẹ́ mi ò mọ̀ wípé gbogbo àwọn nǹkan tó ń ṣe yìí ó fi ń kó bá rẹ̀ sí ni, because I know more than he thought I know. Ẹ̀yin ìgbà mìíràn tí mo correct, I knew more than what he thought I know. So now ó ní wípé ẹ foríjì mi ẹjọ́ iná yẹn lọ́lọ́. So bẹ́ẹ̀ èèyàn bá fẹ́ jà ó kọ́kọ́ consider tó fẹ́ bá jà, so o lè dààmú ojú ogun tó fẹ́ lọ yìí sọ́jà àjàṣẹ́gun. Now bóyá òtán náà tó wà lára jẹ́ òtán now so ńgbà tí wọ́n wá ń sọ pé o ti pé 58 tó lọ́dún mẹ́jọ lọ gbà lọ́ọ̀ mi, how old ni ẹ̀gbọ́n ẹ̀? Tó bá fẹ́ kí n wọnú family yín púpọ̀ máa wọnú ẹ̀, ìwọ nìkan kọ́kọ́ máa deport nínú family yín. If you want me to go deeper I will. So the earlier the better. Tó bá stop threatening ẹ máa ṣe báyìí fún, kò sí nǹkan nádà tó fẹ́ ṣe fẹ́mi o Àkàndọ́rà Awikonko. Tẹ́ ẹ bá ti play dirty game ń gbé ìntàbẹ̀ tá a sọ fún ni pé kẹ́ ẹ mọ́ràn ayá nípa kálukú ló lẹ́tọ̀ọ́ láti sọ̀rọ̀. I don't have anything to do with anybody. Kò sẹ́ni tó bú mi láyé tí mo wọ́ díẹ̀ mú wọn rí, kò sí sí láyé mi. Kéèyàn bú mi, kó bú mọ́mì mi, kó bú dádì mi, mi ìwọ́ díẹ̀ mẹ́nì kankan rí. Ẹni tó tí mo lè ṣépè fún lẹ́ni tó wọ́ díẹ̀ mi wá tó ń bú mi. Tàbí ó bú mi sórí platform mi, kò tán náà kò tán. Tàbí ẹni tó bú mi sórí platform mi
ó nìkan náà ni mo lè yàkàyàkà. So ìwọ rèé o ti ń ta sí mi láti ọdún mọ́dún ǹdọ́ wáyé kí n fún ọ lésì ń bẹ̀ máa fún ọ ǹdọ́ wáyé kí n fún ọ lésì ń bẹ̀ mi ní fún ẹ. So ǹtọ́ bá mú ọ tó fi rò pé mi ni problem Ọ̀yọ́ tó mọ̀ wípé wọ́n gangan ni architect gbogbo wàhálà yìí ìwọ ni architect ẹ̀ ìwọ lọ bẹ̀rẹ̀ wàhálà ìgbà tó wá sùn wọ́n tó stop expectation wa ni pé káwa tó kù stop no bí ìgbà téèyàn open ṣé flood gate náà máa ń pè as in ó níbi tí wọ́n ti ń máa ń blọ́ọ̀kù kí lórúkọ ẹ̀ ó níbi tí wọ́n ti máa ń blọ́ọ̀kù dam tómi bá kún jù wọ́n á blọ́ọ̀kù ẹ̀ so tómi bá tún ti kún jù lẹ́yìn ibi tán blọ́ọ̀kù ẹ̀ sí wọ́n á ṣí àwọn dam yóò máa open bóyá ìwọ ò mọ̀ wípé báyìí mo ṣe tí mo fi mẹ́rin ìsìn jẹ ẹ̀rùn a máa yanjúra wọn lọ if I were you bó bá jẹ́ pé mi nìwọ èèyàn máa ń plead lábẹ́lẹ̀ bọ́ọ̀ bá tiẹ̀ lè bẹ̀mí fún rẹ̀ ọ̀ràn èèyàn láti bẹ̀mí kò ságbára kankan tó fẹ́ sà lórí tèmi àkàndọ̀rọ̀ àwí kóńkó so kí ni fáàrí ẹ̀ òun ṣe security l'Amẹ́ríkà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ṣe security tí wọ́n tún dá pẹ̀lú ẹ̀ they are proud of it wọ́n dẹ̀ ṣe nǹkan rí láti bẹ̀ ẹ̀yìn àmù kìí ṣe lé ìgbín fún wọn ọmọ aráyé ló fi síbi tí ó yẹ kókèlè ó lè pọ́n lórí greener pasture àbí greener pasture ní kálukú ń wá káàkiri ló tì wọ́n débi tí wọ́n dé wọ́n dẹ̀ dé Amẹ́ríkà wọ́n dé London wọ́n dé Italy wọ́n dé Germany wọ́n dé Spain kálukú wọn forí mẹ́yìn wọ́n mẹ̀lẹ́mbẹ̀ wọ́n bá gbèsè ayé wọn lọ jẹ́jẹ́ bó bá fẹ́ kán deport ẹ kó push mi mọ́ sọ gbọ́ tó bá fẹ́ dèrò Nàìjíríà láì fèrò tó fẹ́ wọkọ̀ fẹ́ dé Nàìjíríà kó tó threaten mi sọ gbọ́ ìfẹ́ play first note ni o so kọ́ ọmọ tì mí débẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ mò ń tọ́jú ẹ̀ bó ṣe náà máa bẹ́ẹ̀ sunkún yẹ bóyá kọ́dún ìwé tó parí náà possible kan bọ́ sunkún. gbìyànjú brother mi God bless you mi ní wáìtì a ní wàrà wa sí lágbára Ọlọ́run ọ̀rẹ́ rẹ̀ wà l'Amẹ́ríkà wọ́n ní ó sọ pé òun máa dí pẹ̀lú mi òun máa treat fuck up mi so torí ẹ̀ ló jẹ́ kí n jáde because lára wọn ti ń sọ wípé wọ́n arrest mi àwọn èèyàn kan ń pè mí léraléra ni àwọn gbogbo gbọ́ kí ló ṣẹlẹ̀ ń gbọ́ pé wọ́n arrest ẹ ọlọ́mọ ní járí wàhálà ìbádógójì rò wájà mọ́ àwọn òwe kí mo sọ tán fẹ́ arrest mi lé lórí I said nothing wrong mi ì ṣe nǹkan kan tí yàn kan lè arrest mi lé lórí so ẹ kú bá mi dárò ara mi o mi ì mọ̀ bóyá mo rí èèyàn tó fẹ́ pè mí o èyí tẹ́ bá mọ Ọ̀wàlà l'Amẹ́ríkà ó ti lóun yìí sọ̀rẹ́ mi ní ta lò rẹ́ wọ́n tó ti ju 50 lọ tó ti ṣe bọ́ ẹ̀ṣẹ̀ ṣe ọdún kékeré ńgbà tá a wà kékeré ẹ̀ lé 40 ọmọ ń dàgbà lójú wa àwa wá tún pé 50 a tún wá ń ṣèṣe ọmọdé +234 915 147 9599 +234 915 147 9599 so nọ́mbà tẹ́lẹ̀ pè mí sínú tàbí +234 904 851 9362 +234 904 851 9362 nọ́mbà tẹ́lẹ̀ pè mí sínú God bless you ẹ bá ń bẹ ọ̀rẹ́ mi Ọ̀wàlà l'Amẹ́ríkà pé kó dákun o ọmọ mọ́ mi ni mí o kàn má jẹ́ nǹkan kó ṣe mí o ọmọ ìyá àbẹ̀fẹ́ ni mí o èmi nìkan mọ́ mi ń wò lójú o mọ́ láwọn àbúrò èmi ní ń wò lójú o èmi lẹ̀gbọ́n gbogbo wọn o èmi ọ̀nà sì ní à ń bẹ lọ́ọ̀ ni mí o mọ̀ ń bẹ lọ́ọ̀ kọ́ lọ́ọ̀ jẹ́ nǹkan ni o so kí wọ́n má pa mí fún mọ́mì mi o ọ̀rọ̀ la ń sọ kálukú ní ẹ̀tọ́ kálukú ní ẹ̀tọ́ láti sọ̀rọ̀ kí ló lè ń bẹ̀ ó bú mi mo bú ọ tọ́ntọ́n láyé àtijọ́ tó bá rojọ́ gbẹ lágbájá ń bú mi wá ní wọ́n náà bú tí ẹ padà ìgbìyànjú ìgbìyànjú mo wà pẹ̀lú ẹ. ok bàbá mi mọ̀ pé tí gbé kọ́ mo ṣe ń gbé akíní yẹn ọ̀nà ẹ kú iṣẹ́ takuntakun bàbá jàre ẹ wo. God bless you. Ọlọ́run a máa wà pẹ̀lú yín a máa wà pẹ̀lú gbogbo wa. àmín o. ṣe rí Almoruf tó wà l'Amẹ́ríkà yẹn tiẹ̀ àwọn máa ń là kí wọ́n sọ̀rọ̀ ní gbogbo wọn fi fẹ́ gbèsè. mo lè jẹ́ pé èsì ọ̀rọ̀ tèmi ni tí ìfún tó pè mí ní gay. ok ó ní gay lẹ́yìn àbí. ó ṣe fídíò kan time kan mo fún díẹ̀ ni mo fún lésì díẹ̀ bọ̀ mi ìfún tán ó ní gay ni mo máa rẹ́rìn pé díẹ̀ ọ̀tí mọ̀ yẹn ò jọ mí lójú náà but tí mi ṣe dá lóhùn gbà yẹn ni pé èmi ò kí ń fẹ́ kọ́kọ́ sáré máa fi kó máa rẹ pé èèyàn fẹ́ fi èèyàn trend because mi ò wá social media tó wá fẹ́ nìkan trend tí wọ́n gbìyànjú ẹgbẹ́ kan bàbá ṣé wá rí gbogbo trend tó yí issue yẹn ó ń dẹmọ ní àjọ l'Amẹ́ríkà ní àkọ́kọ́ Almoruf ò jámọ́ nǹkan l'Amẹ́ríkà mò ń sọ tá a bá ń sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ fi ń gbéraga bí èèyàn fi sọ̀rọ̀ kọ́ Almoruf ò jámọ́ nǹkan kan àwa ará àwọn tó yẹ kó ti gbé ní wúbà rí lóòótọ́ kò sí nǹkan tí èèyàn lè ṣe àjọba ti jalè tí ò lè ṣe ní lókè ní ìrìn àjò ṣùgbọ́n kó máa fi kó fẹ́ bìlítù ẹnìkan ọkọ̀ àwọn tó wá Nàìjíríà kan tẹ́mi ò ṣe rí
kò fẹ́ máa fi gbé àwọn jẹ́ bákan lórí wọn ìyẹn ẹgbẹ́ kan nìyẹn bọ́ táwọn bá ṣe nǹkan fún ẹ̀dá wọ́n fẹ́ kéèyàn dákẹ́ ó wá jẹ́ nǹkan tó máa jẹ́ nǹkan ìbànújẹ́ fún ìní pé báwo ni irú àwọn èèyàn báyìí ṣe iṣẹ́ tó bá gbé yín tí wọ́n bá gbé ẹnìkan lórí ìrìnàjò tá a rìn èmi láwọn information lọ láti Amẹ́ríkà ẹ máa wọlé pẹpẹ ẹgbẹgbẹ lọ́jà a máa dìde mímọ àwọn náà tó máa dìde 100% ìdákọ̀ wúlò yàgò yàgò kàwé báyìí bí àwọn kìnìyàn àti ẹ̀tàn lẹ́ẹ̀kan náà. Ọlọ́run gbọ́. ẹ máa ṣe tí ò dáa ẹ fẹ́ kíyàn dákẹ́ ẹ̀yin mi tẹ́ bá ń gbọ́ mi ó ní ẹnìkan àgbàlagbà ni tí wọ́n kọ́ mi ní wọ́n fún mi ní voice note ẹni tó lè sọ̀rọ̀ yẹn ọmọ Ọ̀yọ́ ni wọ́n jọ sọ̀rọ̀ ọmọlúwàbí pẹ̀lú mi nípa pé ká de-escalate issue ẹ má bínú ẹ̀yin tẹ́ bá ń gbọ́ mi ó dẹ̀ sọ bẹ́ẹ̀ mo ní ẹjọ́ mo ti gbìyànjú kí ni láì mọ iye ìgbà ṣùgbọ́n tá a bá ní ká ṣe ni àwọn ọmọ Ọ̀yọ́ ń kọ̀ǹtínì ó wà dàbí pọ́npẹ́ múyàn lọ́wọ́ sẹ́yìn kọ́ máa nàyàn ní ẹgbà Ọlọ́run ló ní kí n ní sùúrù fúnjọ́ méjì wọ́n fàyà hàn nítorí pé wọ́n ti ní mission and then nípa pé wọ́n ní ó jalè kọjá ní Nàìjíríà èmi tí mò ń sọ̀rọ̀ yìí mo ní mo ti gbé Sùúrùlérè mo ti gbé ní Ọ̀gánbàsì bẹ́ẹ̀ ni mo ti gbé ní Randall Avenue gbé ní àkàkẹ́lẹ́gbẹ́ tó gbé yẹn mo ti gbé ní hospital wà ní Randall Avenue mọ́ṣáláṣí wà lórí street yẹn báyìí bẹ́ẹ̀ ni mọ́ṣáláṣí wà ń bẹ̀ community center wà ń bẹ̀ gbogbo àwọn ṣẹ́tà làwọn gbogbo àwọn bá kólé mọ́ làwọn náà mo ṣe ní mo dàgbà sí tó bá dẹ̀ lóun ṣe kankan ọ̀rọ̀ tẹ́ sọ pé ó jà l'Amẹ́ríkà rí mo mọ̀ pé kò hàn bire kó fi sínú fọ́ọ̀mù ẹ̀ l'Amẹ́ríkà pé òun jalè rí a máa ń lo advantage yẹn nítorí pé kò sí social security number nígbà tá à ń bọ̀ l'Amẹ́ríkà kò dàbí ayé BVN ní sìn tó bá ṣe ó fẹ́ pa aya rẹ̀ jẹ́ l'Amẹ́ríkà ni ó máa gbọ́n gbogbo èmi ní citizenship máa gbọ́n ya ni nítorí bó ti fi rọ́gbà ṣùgbọ́n Ọlọ́run ò ní jẹ́ káwa wà nídìí ó jọmọ Fúlàní kò jọmọ Fúlàní Ọlọ́run ò ní jẹ́ kí ọ̀tẹ̀ nìkan tọwọ́ tiwa bàjẹ́ báwa náà fẹ́ ga láyé ṣùgbọ́n owó ẹ̀ dájọ́ àtẹlẹ́yìn ò ní ga òun náà ò ní ga ni. ibi Amẹ́ríkà lèmi náà wà kí nìyẹn bá àwọn kan bí ó ba orí àwọn kan jẹ́ ń bì yìí sẹ́rí ẹ̀ẹ́dá àwọn kan lọ tó wà ń bì bẹ́ẹ̀ sì wáyé láì fún yín bẹ́tà àtàwọn kan bí àwọn kan ti lana síbí báyìí bọ̀ torí táwọn bá kàn dé Amẹ́ríkà wọ́n respect ẹ̀ tó bá dé láti Amẹ́ríkà tani Almoruf sí Maryland ló wà ẹni tí ò jà mọ́ nǹkan kan sọ ẹ má jẹ́ kó halẹ̀ mọ́ yín o jàre aláta ẹ̀ ń sọ náà nìyẹn ìwọ tí wọ́n mọ̀ yẹn bú ìbú máa ń dùn ẹ̀ ọwá ń halẹ̀ so ó ti mú ọ̀rọ̀ Talọ́lọ́run ó ti mú Talọ́lọ́run ó ti bàjá tán àbí o ẹ̀rí bí Talọ́lọ́run ti fàyẹ̀ burúkú kí ló ṣe tó ti padà lọ àrẹ́sẹ̀ àwọn tí òun bá fa ọ̀rọ̀ àwọn tó ń bá fa ọ̀rọ̀ irú ẹ̀yin báyìí àti Talọ́lọ́run yẹn kò jẹ́ yẹ kó súnmọ́ yín rárá kò lè dá wa mú mẹ́tàlẹ́ ò lè dá wa mú pàápàá kò yẹ kó súnmọ́ yín rárá ẹ̀yin tó jẹ́ pé ẹ ti mọ tinú àtẹ̀yìn kóòtù Nàìjíríà ẹ ti sọ̀rọ̀ báwọn kan lórí wọn ti arrest wọ́n ti gbé yín wọ́n ti dùn yín lẹ̀. mo ti mọ tí mo lè sọ àti tí n lè sọ. so tàwa nírú ẹ̀yẹ tó kàn halẹ̀ ní jàre. God bless you baba God bless you baba ẹ máa gbádùn ara mi ò ní wáyé tì. hello ma. hello sir. yes ma ẹ kú sí mi èní. hello sir. ẹ kú sí mi èní. yes sir. hi chief Awikoko. mo ti gbọ́ èmi ti gbọ́ tí mi ò jiyàn mọ́. tí Almoruf bá gbọ́ kí ló fẹ́ ṣe. ó lóun máa arrest mi o. kí ló fẹ́ ṣe. ṣe rí wọ́n ní alágẹmọ tó ń yọ́lẹ̀ ẹ̀rùn. ikú ń pa. wọ́n ní kó ń pa ká tó wá sọ ti ọ̀pọ̀lọ́ tó ń jara ẹ̀ mọ́lẹ̀. mo sọ fún yín fí occasion tí mo wo àwọn kìíní ẹ̀ pẹ̀lú bó ṣe máa ń ṣe fatafata yẹn ibi tí màá pa ẹ̀ wà ó ní. màá gbà ẹ̀ wà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sir. the one thing tí rẹ̀ gbọ́dọ̀ tí mi mọ̀ bóyá rú òun yẹn realize òní ń pèsè mọ̀ wọ́n lépo ní mo rò. oníyanjú má bà tèmi jẹ́ epo ni mo rò. irú immigration issue ó wà very sensitive l'America right now. ibi tí Trump ń ṣe dé láyé ìgbà kan tó bá ní green card in fact you are as powerful as any American citizen but not again. nísìnyí ó ti ń try àti tọwọ́ bọ neutralization àwọn tó jẹ́ wọ́n ìgbà sí tó jẹ́ wọ́n ní blue card wọ́n ti ní àwọn few cases tó jẹ́ pé wọ́n ti strip off their citizenship. Wow. Because wọ́n rí pé fraudulent way ni wọ́n fi gbà. Wow. So I think it's better for him if truly like that. Better for him to just find a way of having true reconciliation with you or kí gbogbo ẹ̀ stop at this because kó jẹ́ pé nǹkan tó máa ṣẹlẹ̀ at the end of the day because even ẹ̀yin gan mo mọ̀ pé ẹ̀yin ò mọ indication gbogbo kìíní but òun ló yẹ kó mọ̀ pé ibi tí rọ̀rọ̀ yìí ń lọ because ó ń sìn American embassy American immigration American custom immigration wọ́n ní àwọn powerful software tó jẹ́ pé wọ́n fi ń wo social media gan. So tí wọ́n bá ríru eléyìí kò sí nǹkan tó cost wọn àti sọ fún consular wọn Nàìjíríà to look into it because gbogbo ọ̀nà ni wọ́n fi wá àti ilé àwọn èèyàn dání. So ìwọ tó dẹ̀ mọ̀ pé o ní ẹrù nínú ilé ọlẹ́bọlẹ́rù kò tiẹ̀ yẹ kó because ẹ̀yin sìn you don't have anything to lose. pàápàá mo lè mọ ti Amẹ́ríkà tí ń fi darúgbó tí ń fi jáde láyé. ẹ tiẹ̀ máa wọ̀ àwọn West America lágbára Ọlọ́run ẹ ṣe mú àpá àwọn ọmọ wa l'Amẹ́ríkà lédè Yorùbá. ok ma
America, Europe, because you are trying to